ní December last year ni mo sọ pé another virus is coming ní ọdún 2025 tó dàbí COVID-19 àìsàn yìí ọlọ́run dẹ̀ sọ pé wọ́n plan ẹ̀ ní o ni mo ṣe pè ní pandemic táwọn pè tí wọ́n pandemic bí another virus is coming bá tó di January tẹ́ bá lọ wò online wọ́n ti declare rẹ̀ so ọlọ́run dẹ̀ sọ pé kí ni tá a máa lò ó ní ká lọ wá òòrí tó pọ̀ káka àwọn sáàmù sí sáàmù bíi 21 la kà sí ọlọ́run ẹni tó bá lò kò sí bí àìsàn ẹ̀ ṣe lè dé ó ní kọ́ ní kọlu ẹni ẹ̀ kò lè ní kọlu ìdílé rẹ̀ a lè ti fún àwọn èèyàn àwọn kọ̀ọ̀kan tí ní ẹ lọ́wọ́ gbà ọ̀pọ̀lọpọ̀ omi ó sì wà ńlẹ̀ so virus yẹn sì bọ̀ and if care is not taken lockdown sì máa wà lọ́dún yìí lọ́dún táwa yìí lọ́dún táwa yìí ṣé ní Nàìjíríà àbí káàkiri àgbáyé? ní káàkiri àgbáyé ni kì í ṣe Nàìjíríà nìkan ní China ní Amẹ́ríkà ní India àmọ́ kò ní débí. ó máa dé Nàìjíríà kò sí bí ò sí ní dé ṣe ẹ̀gbọ́n nǹkan tí mo sọ ni mo ní pandemic ni. pláàni epidemic kún. so àwọn tí ó gbowó jẹ́ ń bí náà inú wọn ti ń dùn sílẹ̀ pé à kíkiní tètè lu ìbúyọ l'Amẹ́ríkà o ṣùgbọ́n nẹ́fàdìlẹ̀ Olúwa sọ pé àwọn èèyàn máa kú nínú ẹ̀ náà rẹ̀ ṣùgbọ́n táwọn èèyàn máa bẹ̀rù ìwòsàn wà ọ̀fẹ́ la dẹ̀ máa fún yín ẹni bá fẹ́ gbà orí ni kò sí nǹkan tá a fi bòyàn lójú ṣùgbọ́n sáàmù tá a kà sí olóògùn yàtọ̀ ló fi kó ní òrí lásán ẹ fi rárá bẹ́ẹ̀ ṣe ń lo òrí Ọlọ́run ní bó ṣe òkè àìsàn yẹn pọ̀ tó nìkan kò ní dé ọ̀dọ̀ wọn so àwọn kan ni wọ́n plan ẹ̀ ara àwọn àṣírí Olúwa tá à ń sọ ní ti prógráàmù tí mò ń sọ yẹn kan tó wà fún mi mystery lápè ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá sínú prógráàmù yẹn ti di mílíọ̀nìyà o bẹ́ẹ̀ ni nǹkan méjì tọ́lọ́run gbé prógráàmù yẹn kalẹ̀ fún tó rán wa sáyé fún is for healing and prosperity and in our close circle àwọn tí wọ́n súnmọ́ wa tá a jọ ń ṣe ìpàdé àdúrà yìí majority wọn they are millionaires. ayé pé bàbá tí mo bá sọ̀rọ̀ gan yìí gan billionaire níyàn o. ẹ̀ẹ́dẹ̀ tí di billionaire. àwọn millionaire lẹ́yìn náà. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nípa ní project tó pọ̀ lóríṣiríṣi tá à ń ṣe fáwọn ọ̀dọ́ tá à ń ṣe káàkiri nínú ayé ènìyàn tó bá tòṣì kò lè yọ ẹni olóṣì ò lè yọ èèyàn kúrò nínú òṣì. so ìgbà tí mò ń gbàdúrà Olúwa ó sọ pé ó rán mi sí àwọn èèyàn èmi ní í sì mo jẹ owó ní 120,000 wọ́n ti fún mi quick notice ẹrù wà lọ́tọ̀ èmi ń gbé lọ́tọ̀ báwo ni mo ṣe fẹ́ kí ni mo fẹ́ ṣe. bó lè fẹ́ la ẹlòmíì bó lè fẹ́ láàyàn. ẹ sọ̀rọ̀ lè dùn lẹ́nu ẹni tó sì ti sọ pé ó fẹ́ jẹ́ kẹ́nìkan sórí ṣùgbọ́n lónìí ní online káàkiri lágbàáyé ọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn television station ni ó jẹ́ pé wọ́n ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi níbi káàkiri nínú ayé mo ti gbà wọ́ọ̀dù láìmọye ibi so nǹkan tí mo sọ ni pé Ọlọ́run wá sọ pé òkè jẹ́ kí kọ́kọ́ torí ẹ̀ náà bẹ̀rẹ̀. káyọ̀ rí agbára nínú ayé rẹ. nínú ayé rẹ kí wọ́n lè gbàgbọ́ Jésù ní tí àwọn èèyàn bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó ní wọn ò ní gbàgbọ́ program tá à ń ṣe every month we spend around 2-3 million. láti fi ṣe láti ṣe program ọjọ́ kan ni. a dẹ̀ ní mẹ́mbà pé sípa ní mẹ́mbà kan pé mẹ́mbà just èdè. ẹ̀jẹ̀ á pàdé kájọ gbàdúrà ni. kájọ gbàdúrà o inú fúlẹ̀ èsì làwọn dẹ̀ ti ń gbàdúrà ẹnìkan ní àwọn yẹ orí àpáta ló yẹ kájọ lọ kọjú sóòrùn wọn ní Ọlọ́run ní kọjú tèmi sóòrùn alẹ́ o kò sí ibi tọ́lọ́run ò ti ń gbọ́ tí Ọlọ́run fi rọ̀ wá lọ́rùn wo làá náà sì lè fi gbogbo ẹnu sọ fún àwọn èèyàn pé ẹ wá wo tó lùgbà láṣẹ. so àdúrà ń gbà. àdúrà ń gbà sa o àdúrà ń gbà agbára Ọlọ́run sì wà bíi ti gbà ẹ̀rọ ló mú mi rántí orin kan tí wọ́n máa fọ nígbà kékeré nínú bí aníjà ìlú pàbẹ́ nìkan ó ní mo ti rí bí tí mo lè sá sí nígbà ìdánwò àtijì ọ̀dọ̀ Jésù nìkan ni mo lọ Jésù yìí alábò mi ní bó ṣe jẹ́ lórí ìkàtà ìbéèrè ìgbésà. bàbá lórí ti ọ̀rọ̀ igi ọ̀pọ̀tọ́ àwọn fáwọn kan fẹ́ pè yín ẹ fi nọ́mbà yín sílẹ̀ àti bí wọ́n ṣe lè kàn sí yín sà. ṣẹlẹ̀ fún àwọn tó bá fẹ́ pè lórí ọ̀rọ̀ igi ọ̀pọ̀tọ́ ẹ̀rọ ìbánisọ̀ tí wọ́n lè pè sí méjì ni mo ti bá sì sọ ẹ̀yọ̀ kan bẹ̀ ẹ lè pè sórí bọ́ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn pọ̀ díẹ̀ sí ẹ̀yọ̀ kan náà ní bí o fi bẹ́ẹ̀ lórí. So igi ọ̀pọ̀tọ́ yẹn mo ti sọ ọ̀sán ẹ tó bá yẹ pé inú ilé ló ti fẹ́
ọ̀sán tó máa ṣe. bí aago kan. aago méjìlá aago kan àti aago mẹ́ta lọ́sàn-án wọ́n lè lò. ṣùgbọ́n àwọn tó bá yẹ kó omi òkun kò sígbà tẹ́ẹ̀ lè fi lò. ṣùgbọ́n mo máa ń advice àwọn tó bá ní business lọ́wọ́ tán ní contract wọ́n ní ọ̀nà míì tó fi lè wọlé tán ní tẹ́lẹ̀ kí wọ́n lọ lómi òkun ká wá rí ìyanu Ọlọ́run. ẹ rí i pé ìyàtọ̀ yẹn gán máa mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ayé yín. So advice tí mo máa ń fún àwọn èèyàn yẹn, you have a good business, so ó bẹ́tà kẹ́ lọ sópin láti lọ lọ sórí ẹ̀rọ ìbánisọ̀ tí wọ́n lè pè sí o ní 090 34 35 5078. lẹ́ẹ̀kan sí 090 34 35 5078. ṣègùn àmàríbá o. tí ẹ lè pè sí. ẹ wá ní ètò yín pé Friday tí ó ń bọ̀. Gbogbo Friday kejì ó máa wáyé ní May 9, Friday tó ń bọ̀ ní Grande Event Center opposite Diamond Estate. aago mélòó sí aago mélòó. aago mẹ́wàá àárọ̀ sí méjì ọ̀sán. náà lè máa ṣe fún nọ́mbà tẹ pé ń sẹ́yìn tó bá àwọn èèyàn wọ́n lè pè é lórí ẹ̀ náà. sọ wọ́n lè pè lórí ẹ̀ wọ́n lè wá so àyè wà fún kánsẹ́lì ẹni tó bá lè fẹ́ gba ìmọ̀ àwọn áńgẹ́lì kó wá òun máa fún ọ̀fẹ́ ni àní kó mú wá láti fi gba ọ̀fẹ́ náà máa fún ọ̀fẹ́ ni. ọ̀fẹ́. kí ni ìtẹ́ fi ṣe sí lọ́fẹ̀ẹ́. ṣe rí ìdí tó fi lọ́fẹ̀ẹ́ ni pé nígbà tí mo sọ pé Ọlọ́run sọ pé òun fẹ́ lò mí fún àwọn èèyàn so ìgbà yẹn dẹ̀ ní situation worst èmi wá pe Ọlọ́run pé fún mi ní orí ọ̀fẹ́ tí ẹ̀jẹ̀ káyé tèmi dá kọ́kọ́ ní ìtumọ̀ tó bá ti lè ṣe so ìgbà yẹn ló di pé àwọn invention innovation àwọn nǹkan tèmi gan ṣe business tí mo ṣe pọ̀ tó jẹ́ pé owó lè gbàgbé wọlé not in thousands millions so mo á wò pé tọ́lọ̀ ń bá wá lè dá nǹkan tí mo béèrè jẹ́ kí èmi náà ṣe lè gbọ́ lọ fáwọn èèyàn ọ̀nà àṣẹ ń ṣe lọ́fẹ̀ẹ́ fún mi. ṣègùn àmàríbá.